Hello ọ̀rẹ́. Báwo ni? Báwo lọ̀rọ̀ wàjọ tí mo sọ fún ẹ? Ó jà tí ẹ kó bá mi kówó mi. Ṣé tó bá ti bọ̀ wọ́n kówó yẹn fún mi? Kí lẹ́yìn fọ́ látàrọ báyìí tí fọwọ́ tán? Madam. Yes sir. Láti ilé ọ̀gẹ̀dẹ̀ police station àwọn ti wá. Okay, káàbọ̀ sir. Àwọn jẹ́ pé yóò wá pé ẹrù òfin kan wà nínú ṣọ́ọ̀bù. Ẹrù òfin? Nínú ṣọ́ọ̀bù tèmi. Ẹ jọ̀ọ́ kí ni mò ń tán oúnjẹ lèmi ń tà o. Òun lélẹ̀. Exhibit. Exhibit báwo nínú ṣọ́ọ̀bù àwọn òwò kí lára tó tà tí ó mọ̀ nípa dání. Ṣáṣẹ ló ń bọ̀. Ṣáṣẹ bí mi báwo ẹ̀wà ráìsì wà lórí iná. Ṣé nǹkan ẹ? Okay sir. Hey, madam. Yes sir. Okay, bí wọ́n ti máa ń jẹun. Wọ́n wà mí bàjẹ́ máa bọ̀ ẹrù òfin báwo náà. Madam, àwọn wo? Àwọn tó wá jẹun wọ́n àwọn bẹ́ẹ̀ ń gbé fún. Èmi kọ́. Ẹ má sọ̀rọ̀ mọ́mọ́. Ẹ má sọ̀rọ̀ mọ́mọ́. Ẹ jáde. Ẹ má sọ̀rọ̀ That is wonderful. Ẹ bú dáadáa o. Officer, ṣorí mọ̀ ṣe ń wọ ọmọ ẹ̀. Àánú mi ṣe é. Àánú mi ṣe àánú yẹn ti máa ń ṣe mí. You see, as you are said, ẹ̀sùn wípé òjò lórí jó ṣàánú. Hey, this is it. Ṣorí bí mi ṣe fẹ́ ràn ẹ́ lọ́wọ́ yìí, ṣé wọn náà fẹ́ ràn ẹ́ lọ́wọ́? Mo ṣe tán láti ràn mí lọ́wọ́ tẹ́ bá ràn mí lọ́wọ́. Torí bá a ṣe mú ẹ lọ ìta bá fi lè mú ẹ dé station wa báyìí láti station wa tó máa mú ẹ lọ kóòtù wọ́n á yẹ kí fún ẹ. Yé mo dáná. Wọ́n yẹ kí fún mi kí mo ṣe kí lẹ́sẹ̀ tẹ́ dákun. Ṣé o ní kò tó wà lónìí rẹ̀? Ọmọ kankan pa àbọ̀ yìí. Ṣọ́ọ̀bù wa. Láti yí rí. Ìwọ náà wo nǹkan tó bá nu ṣọ́ọ̀bù ẹ̀. Kí n má lè máa dààmú ẹ̀. Kì í sì máa lọ mo ṣe mo fẹ́ ràn ẹ́ lọ́wọ́. Èmi náà rà àwọn ọ̀gá títí táwọn máa fi dókè. Àtàwọn ọmọọṣẹ́ kọ̀ọ̀kan náà. Fún mi fẹ́ bí jọ. Kí ni tún jẹ́ February bá ẹ dáhùn kí ni jẹ́ oṣù èmi mọ̀ ti jẹ́ February. Ó mọ̀ pé ìkó tó jẹ́ February fún wọn ní 200 pẹlẹbẹ. 200. Ó ti ṣe o. Wọ́n ẹ̀ṣẹ̀ pé ẹ̀yẹ́ wọ̀lá. Stand up, let's go. Oúnjẹ lásán ni mo ń tà ẹ dákun. Ṣé o mọ̀nà tó dá olórí 200k? Níbo ló ti rí Ẹ bá ìbọn? dínkù ẹ dákun ẹ ṣe. Níbo ló ti rí ìbọn? Fún 150. 150. 150. Wàá rí 150. Wàá rí 150. Sórí ọ̀fíìsà mo dáadáa o. Ìgbìyì tí ẹ̀ kọ́kọ́ dìde náà. Dìde. Bá a lọ kí ní máa wà ní mẹ́wàá. Wọ́n ti ká sáà. Bó ṣe sùn. Senior officer ni máa gbowó. Senior officer. Junior officer ló. Báwo ni? Ṣé kéde kí wọ́n máa lọ station ní? Tó ti di dẹ́tí pé ìlú dá. Ní tó bẹ́ rí àlọ́ ló bẹ́ rí àkọ́kọ́. Ok. Báwo wà lọ́jà? Dáadáa.
Sunday. Bọ̀bọ̀ ọmọ kìí jàre. Látẹ̀kọ́ tí mo ti pè ẹ́, tí ó yẹ kó tí táìmù tó yẹ kó ẹsẹ̀ mọ̀ bọ̀ lélẹ́yìí. Sunday, bó yẹn ń pè mí náà mo yẹn ń gbèsè. Ọmọ pé checking point mo wà. Adédè ń wá à ń ta wìtìwìtì lọ́wọ́ báyìí ń gbà lọ́wọ́ kàrà ń gbà lọ́wọ́ mọ́tò. Wá rí tí máa ní mo kó ẹ̀ bó ṣe wà lẹ́gbàá yóò gẹ̀ẹ́tì mi. So èmi tó ń pè yín náà mo ti dé yìí. Kí ló ní fún mi? Tọ́ Officer Fáṣì, ọjà ti wà wá jẹ́ ti wà o. Òmùsẹ́ wa. Bẹ́ẹ̀ni o. Ọ̀yá jẹ́ ń gbọ́. Officer Fáṣì, ò ní bìlífù pé alábàágbé ìyàwó lé mo bá ní hòtẹ́ẹ̀lì àná. Sister Blessing. Yes, Sister Blessing. Sister Blessing. Yes, Sister Blessing. Wọ́n ṣe èèyàn bẹ́ẹ̀ òun ló lórí àwọn obìnrin chọ́ọ̀chì wọn. Sórí Sister Blessing, ó kàn ń fi yẹn sí bójúbójú ni. Mo pàdé ẹ̀ ní hòtẹ́ẹ̀lì àná náà. Sister Blessing. Yes. Sister Blessing. Ẹ jọ̀ọ́ ẹ tún béèrè pé mo ní mo lọ. Bẹ́ẹ̀ ṣe rí bí mo ṣe múra. Níbo ló jọ pé mo lọ? Chọ́ọ̀chì ni mo ń lọ. Chọ́ọ̀chì. Àdìjọ́ yìí ni tá gbogbo gbà. Àbí nígbà tí yóò bá lọ́nà mi. Bẹ́ẹ̀ni. Mo dẹ̀ ti sọ fẹ́yìn náà. Kájọ máa lọ. Ó ti pẹ́ tí mo ti ń bá yín sọ. Kájọ máa lọ, kájọ máa gbàdúrà ẹ́. Àdúrà ló máa ń gbà òkú ṣagbára o. Àwọn ọ̀dọ́ àmọ̀ lọ́jọ́ wájú. Especially torí irú iṣẹ́ tẹ̀ ń ṣe yìí. Ọlọ́run ní sọ́wọ́. Bọ̀dà Pablo. Sọ fún mi, ọ̀rọ̀ àbàbí mi ò kí ló dé náà? Orúkọ tó máa ń pè mí during the school days yẹn. Mo ò jẹ́ Pablo Babalọ́lá lórúkọ mi, àwọn ọ̀rẹ́ mi náà kàn change sí Pablo náà. Tí ẹ̀ bá dé lè pè mí lórúkọ mi, ẹ máa pè mí ní dádì lẹ́yìn. But nínú chọ́ọ̀chì ni ẹ jẹ́ ká máa lọ sí chọ́ọ̀chì. Ẹ mọ̀ pé kò lè wọ́ ọ́. Bí máa dé báyìí mo lọ ní ìjì mi, wọ́n ní eré tí mi jẹ́ pípọ̀ yìí. Sister Blessing. Èèyàn rẹ̀ ọgbọ́nọ̀ lójú. Mo lè máa parọ́ fún ẹyin. Sunday, má wọrí. Léèrè léyìn ṣe ti dán. Á jẹ́ pààyàn. Tí máa tún wá kán sẹ́nu mi, ọmọ kan sáyà àti ẹ̀ náà. Officer Fáṣì, ó bí bá yẹ jù. Kó wọn mọ yẹ o. Wọ́n jẹ́ kó wọn yẹ o. Officer Fáṣì. Bí ẹ jẹ́ rí. Officer Fáṣì. Officer Fáṣì, wọ́n gbàgbé o. Àdúgbò máa wọ́n ní máa lọ. Àwọn tó mú kó ẹ̀ là ń wá káàkiri wa. Bọ̀dà Pablo. Ẹ̀yin náà tún ta géèmù ni. Ẹ̀yin èèyàn Ọlọ́run náà máa ń ta géèmù. Jésù ní ká máa dùn wá mú. Olúwa ní ká máa dùn wá mú. Mo bá o gbẹ́gẹ́rù tí mo pè ní. Káre sí. Ẹ wá sí lọ́sì tó báyìí. Ẹ wọ ọ́fíìsà. Mo ti máa ń sọ fún times without number. Pé ẹ má máa pè mí ló bá pè mí. Babalọ́lá lórúkọ mi. Àwọn ọ̀rẹ́ mi ṣé wọ́n mọ̀ yẹn lẹ́mọ̀ àwọn ọ̀rẹ́ mi tó fi wá pè ní Pablo lójú mi. Irú àwọn ará church wa nísìnyí tó bá yẹ kí wọ́n wà ń jókòó dájọ́ wà ní pé àwọn pè ní Pablo. Báwo lè jẹ́ kí n fi àbíkílẹ̀ rẹ̀ fún ọmọ máa rò pa mi? Ni mo ń gbànú ọkọ wọn. Wọ́n ta géèmù. Ẹ máa mú mi rántí. Bí ìgbà ilẹ̀ wa. Tàbílẹ̀bílẹ̀. Ẹ rà sá. Officer Fáṣì. Ẹ rà sá. Ẹ kú àtàárọ̀. Èmi ti fẹ́ máa lọ sí evening prayer. Mọ́mí Israel tí ó jọ pé ó fẹ́ lọ bá lórí àwọn ọmọ obìnrin nǹkan. Ọ̀dọ̀ wọn náà mo ti ń bọ̀. Wọ́n ní ká ní sùúrù. Wọ́n láwọn tó máa ń kó àwọn ọmọ yẹn wá àwọn tí kò wọ́n dé. Àní mi máa báyà jẹ́ àwọn yẹn pé ká má rush. Ká má lọ gbọ́ ọmọ tó máa tún máa fún wa problem. Àbí báwo ni? Tàbílẹ̀bílẹ̀. Ẹ lọ jọ́ọ̀jì kó. Àbí? Ọ̀gá Jésù sàfún láyà dín ní sáà. Ó débi iná wọn bí Jésù. Sister Blessing. Sẹ́rí bẹ́ẹ̀ ni mo lọ jọ́ọ̀jì. Inú bèbí náà máa ń dùn bẹ́ẹ̀ ni mo lọ. Àmọ́ yóò gbà mí checking point títí fẹ́ gba gbogbo ẹ̀ lọ́wọ́ mi. Mo wá bẹ́ ká sí báyìí. Mo fẹ́ gba WhatsApp number yín. Tí ẹ̀yin bá kàn ní sáàdúrà jọ́ọ̀jì, ẹ kàn mọ́ bí mi ṣe sọ́dọ̀ tèmi, èmi ọkàn mọ́ gbogbo. Officer Fáṣì ẹ surprise mi. Jésù kìí ti gbé àrà ti gbà kó tó náà ẹ bá. Ìbánikẹ́ gba ti Ọ̀ní mi bọ̀ àwọn náà. Àwọn gidi la máa fi wọn lọ Sunday tọ́mi làwọn náà. Ìfọ̀rọ̀ sọ wọn ní ìbá yẹn post mi. Ó ní. Ọ̀dà àti o. Okay, máa rí yín later. Òkè tó gbọ́dọ̀ jọ́ọ̀jì. Ọ̀dà. Èmi ti ń late. Tọ́wọ́n máa wájú wọ̀. Mo fowó wo Jésù kìí ti sin yóò. Kí ni máa ṣe mo ṣe wà láì mo fẹ́ mọ gbọ́ àgbọ̀ ẹ̀rí àwọn fẹ́ wò. Sister Blessing. Èèyàn ni wọ́n kàn máa lọ tọ́jú lójoojúmọ́.
money. Ìyàwó rẹ̀ fẹ́. Ọ̀rẹ́ á máa bẹ̀rẹ̀ church báyìí. Mo fi gba nọ́mbà yìí náà ní kọ̀ọ̀kan máa ìbò àwọn ẹni church ẹ̀rẹ́pẹ̀rẹ́ lábẹ́rẹ́. Mo ti sọ fún ṣe ẹjọ́ ìtorí Ọlọ́run. Ẹjọ́ mo fọ́ láwọn ọba bẹ̀yìn ní pa mí sí ni ẹ má pa mí síta. Ọ́fíìsà fàṣẹ ẹjọ́. Wọ́n ti ẹ̀mọ́ bẹ́ẹ̀ lọ́lọ́fẹ́ bẹ́ẹ̀ ìjọ ọkọ rẹ níṣu ló ń ṣe rédèrèdè ẹ̀yin obìnrin wọn fi ń bú obìnrin lélẹ́yìn ọwọ́ sọ pé ẹ̀ẹ́dàkùn ẹ̀ pa mí sílẹ̀ mẹ́pa mí síta ìbá àtúwọ̀ sí gbàgbà gbogbo ẹ̀mẹ́ kí ló wá ń bẹ̀ mí kí ló fẹ́ bẹ̀ mí sí ọ̀dà kí ló fẹ́ kí n ṣe fún ọ. Gbogbo píṣọ̀ tẹ sẹ́ǹdì sí mi pátápátá ni mo rí ẹ̀jẹ̀ má jẹ́ kọ̀kọ̀ mi rí má jẹ́ kọ̀kọ̀ mi. Wo tọ́wọ́ fẹ́ kí n sọ fún ọkọ rẹ tọ́wọ́ fẹ́ kó gbogbo píṣọ̀ ni mo sẹ́ǹdì sí ọ 500,000 naira tọ́ọ̀ bá ti lè san kò sí wàhálà ìmúlò fi fọ́tò rẹ ọkọ rẹ kò sí. Èmi sùúrù ọ̀sán láyé jẹ́rí gbogbo nǹkan tẹ bá fẹ́ pátápátá ni màá fún yín jẹ́ ti gbọ́. Gbogbo nǹkan tẹ bá ti béèrè ni màá ṣe fún yín kódà tẹ́yìn gan bá ní ẹ fẹ́ ṣe. Ṣé kí ni? Ibo wá dé pé táyà ní kan lè mọ́ mú èmi ó ṣe gbogbo àwọn ọ̀fọ̀rọ̀fọ̀ òsì dẹ̀ ń ṣe káàkiri. Sọ ò lè san 500,000. Tèmi bá ní o, tèmi ti ta. O lè san àbí? Ọ̀dà. Ọ́fíìsà ṣe èjò kí ni? Ìṣòro burúkú èjò. Ó dà mo ti gbọ́. Máa fún yín jẹ ti gbọ́. Ó fún mi. Ó fún mi. Ṣé ara wà ní fún mi? Bẹ́ẹ̀ fọ́tò rẹ̀ fọ́tò rẹ̀. Irọ́ tó bá di fún mi lówó méjì lè tẹ̀. Ṣé ara? Wọ́n lè máa sún pé rí inú. Èèyàn mi èèyàn kí ló dé tẹ ẹyà alájẹpá báyìí kí ló ṣẹlẹ̀? Ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run lẹ́yìn 500,000 ẹ tún wá ń pè mí pé nídìí owó mi. Ẹ jọ gan kí ni mo ṣe gangan náà tíyàn kò ṣerú ẹ̀rí? Ẹ ṣàlàyé kí ni mo ṣe tíyàn ṣerú ẹ̀rí gan? Sórí jẹ́ kí n sọ kíní kan fún ẹ fáṣì. Sórí kọ́bọ̀ as in sísì tó ń yọ bí mo ṣe wà èmi ò ní. Èmi ò gba kọ́bọ̀ lọ́wọ́ rẹ̀ náírà èmi fẹ́ gbà ó tún wá sọ pé kí ló ṣe dẹ́nìkan ṣe rẹ̀ rí onísìnà máa ṣe fọnàfọnà náà ní wájú ẹ̀ sọ fún ọ o tó wá rí bó ṣe wà yìí tó ti máa kó àwọn fọ́tò wọn èmi ò ní wulẹ̀ sọ pé mo fẹ́ fọ́kọ̀ rẹ̀ kan báyìí nísìnyí ìkọ̀kọ̀ dá sí nẹ́ẹ̀tì náà ní wàá táàgì ẹ̀ tún táàgì àwọn mọ̀lẹ́bí rẹ̀ tún wàá táàgì wọ̀ gan náà tó wá rí lẹ́yìn máa táàgì ẹ̀ tán máa kó lọ́dọ̀ ọkọ rẹ̀ pé òyàwó rẹ o iṣẹ́ tí ń ṣe rèé o nǹkan tí ń ṣe rèé o kò sì jẹnu wájú ẹ̀ sọ fún ọ o èmi o mo ní di 250,000 mo fẹ́ lò ní 6. Ìsàfàṣẹ má ṣe báyẹn lórí pé àwàdà kékeré tí mo kàn bá yín ṣe ń sìn lẹ́tí wá sáré sọ di nǹkan mọ́ mi lọ́wọ́. Èmi sáàdà lérí owó mo fẹ́ lò ní 1 hour to this time mo fẹ́ lò 250,000. 250,000. Lẹ́ni iná. Ga o. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣé ibi tá a ti máa ń pàdé yẹn náà nìkan ti kọ́ wa. Ìbẹ̀rẹ̀ náà ni. Lẹ́ẹ̀blẹ̀. Màá fọ ìyẹn tó. Ọkọ̀ òde la lẹ́ẹ̀blẹ̀. Ọkọ̀ rẹ̀ ò ní gbọ́ òtí mọ̀ kankan. Ìmú ọ bí irun ṣe mú ẹ̀jẹ̀ ni. Wọ́n tó bá ní ìṣẹ́dá tó wá bá mi sọ rédèrèdè olóhùn kan. Káàbọ̀. Ẹ kúlẹ̀. Jọ, ó ti tó ìṣẹ́jú méjì mẹ́ta tí mo fi dúró sí tí mo tún wò. Ló kàn ń ṣe. Ọmọbìnrin ṣọ́ ara ẹ̀ o. Ìrònú ò ṣe nǹkan kan láwùjọ láàgọ̀ ara o. Ó máa ń ba àgọ́ ara jẹ́ ni o. Jọ torí Ọlọ́run. Kí nìkan tó ń ronú sí gan-an nìkan ti fẹ́ mọ̀ náà? Wọ́n ní o kàn ń blame mi ni. Ó kàn sọ pé mò ń ronú ni. Jọ kí ló wà nínú ọ̀rọ̀ mi gangan tí ò tó rò? Gbogbo nǹkan tó wà nínú ọ̀rọ̀ mi báyìí ló tó rò mí. Ṣé nítorí pọ́n ti ń pè wá ní ìyá Yẹmí bàbá Yẹmí tán fi Yẹmí bò wá láṣìírí jọ ṣáwa la bí Yẹmí sọ fún mi ṣé àwa la bí Yẹmí wọn náà wọdún ta ti ṣègbéyàwó náà wo yeye ẹ̀sìn ẹ tá a bá ka àwọn èèyàn bá wa kà àwọn èèyàn kà á. Ó tọ́ ni
tó bá ní kó ó tó bẹ̀ ojú bẹ́ẹ̀ lọ but nevertheless àwọn nǹkan míì tọ́lọ́run ṣe fún wa ní orí ńkọ́ ó yẹ ká dúpẹ́ fọlọ́run yìí ọlọ́run gangan náà ló mọ orísìn tí ò ti fi ṣe tiwa fún wa èyí dẹ̀ mọ̀ pé ọlọ́run tó dá Sarah lóhùn lọ́jọ́ kìíní àná ó sì wà ń bẹ̀ ó sì máa dá wa náà lóhùn sófà tó yẹ pé à ń lọ sí church à ń gbàdúrà sọ́dọ̀ ọlọ́run à ń gbàwẹ̀ à ń ṣe gbogbo ẹ̀ mo kò ń ṣe pé kò gbàdúrà wa. ó lè ní ìsìn tọ́lọ́ máa dìde tí òbí dídá àwọn tó dìde fún wa lọ́nà èyí náà bí ní táìmù àwọn náà máa bí wọn tí wọn ṣé èlò wa ronú sí smile jù kí ló wà lẹ́yìn owó kò ní nípa ìlú ìgbà mi kò sí dáadé kan lóyún mẹ́mú wa 250,000 lọ́sọ̀ lórí ìdíkà. Blessing má jẹ́ bọ́ ọjà o. Mo ti dúró náà mẹ́rin látẹ̀ kan mo rí ẹ o ti fẹ́ débi náà ló sọ látẹ̀ kan. Mi ò fẹ́ bẹ́ẹ̀ o. Dákun ìlú lọ́wọ́ fún mi 250,000 naira owó kékeré wọ́n bá tètè wá fún mi lówó ilé ìwọ̀n tán nísìnyí tí wọ́n á fi ilẹ̀ wọ́n máa bàjẹ́ lọ nítorí ó sì náà máa rí lójú rẹ̀ rí bá kọ́kọ́ gba owó òun náà ó sì wà áhùn tí mo kàn gba 250,000 mo kọ́ ya pọ́pá kọ́kọ́ mú nǹkan kan mo mú jẹja nǹkan fún lẹ́gbàá náà 1,250 ni bí ṣe pín owó òun lọ fi yókù ná yìí sí ó máa ná owó yìí o bí lásìkò náà. Gbogbo nǹkan tójú ẹ̀ bá rí báyìí ò ní máa sọ mọ́. Á gbowó lọ́wọ́ mi lọ́nà ọ̀run. Bẹ́ẹ̀ tó bá wà láyé ló ń gbowó. Ìjà fún un. Kí ló lọ tó yẹn? Ọkùnrin jí, ọ̀rọ̀ wo láti pẹ̀lẹ́pẹ̀lẹ́ yanjú? Tí o bá ṣe pé ọpẹ́lọpẹ́ bẹ́yà ọkọ mi ẹ̀rìn sásìkò. So kọ́ rẹ̀ fún mi lẹ́yìn fẹ́ láti sọ. Ẹjọ́ torí ọlọ́wọ̀ ọ̀gá ẹjẹ́ ìbùrẹ́. Ìbùrẹ́ ni àwọn olùkẹ́bẹ̀. Ẹjẹ́ ìbùrẹ́. kí n jẹ Ẹjẹ́ ìbùrẹ́ olùkẹ́bẹ̀. ìbúrẹ́ tó wà lábẹ́ yẹn òun ni wàá jẹ. ẹ mọ̀ kó ló wà nù ẹ tẹ̀ sí pé wá bìbá yìí. èmi Àyìndé wọn rí owó yìí rí bá kì í sì gbé wá. God olúwa o. abẹ́ni tójú ọ̀pá tó ń ọ̀pá ìyá ní òpó tó ń o dákun mọ́ wíwá lóògùn ògbé pósí dání o tó lo gíláàsì lójú. Mo fàṣẹ bóyá ń lọ ń gbòòrò ọmọ máa jáde lọ yí ló ń ṣẹlẹ̀. wọ́n mi ṣọ́gbó bọ̀ máa wáyè lọ́jọ́ kan máa wá kí ẹ máa wọ̀rí very soon máa wá mi kò tẹ̀ sí miss ọ̀rẹ́ mi. so owó tí mo lose báyìí sí torí pé mo ń describe ọ̀nà fún ẹ lásán torí pé o mọ ilé ọ̀dọ̀ mi rí látọjọ́ tó ti wá láyé ẹ̀. wọ́n lọ́rọ̀ rí ọ̀gbẹ́ bọ́ bẹ́ẹ̀ ni kò gbé tutù orí olówó lórí rẹ tó gbé wálé ayé. jẹ́ kí n sọ pé nǹkan fún ẹ tí o bá gbé ìgbésẹ̀ bó léyàwó ẹ lọ́rùn sí ọkùnrin ò níyàwó lé ọ̀tọ̀ ní táwọn ọmọ máa sọ. àlejò máa lóyún ṣe bí yóò sọ fọ́pọ̀ yẹn pé yóò ti lóyún mo ti lóyún. ilé tó ṣẹlẹ̀ yìí èmi náà máa lò fún as opportunity èmi náà sọ fún pé orí ọmọ ló ń gbé ọmọ wáyé adẹ́gbà bẹ́ẹ̀ simple. máa rẹ lọ sọ̀rọ̀ sọ̀rọ̀ ọ̀gá wọn tó wá lóhùn tó bẹ̀ kú sí ìkàtọ́ tó máa ṣe. ókè mi tó bí àbúrẹ́ mi tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa wá fi yí ẹ pé mo tó bẹ̀ mo tún jù bẹ́ẹ̀ lọ. bọ́sùn máa wá lọ lé kí mi máa wá lọ lé. ẹ máa lọlé náà. ká wá máa lọ lé. rárá ilé tèmi lélẹ́yìn máa lọlé máa fàdúrà sí. Kí n kí ẹ ṣé rí ìmọ̀ bó ṣe wà yìí ọlọ́ yìí kán mọ̀ gbìn ní èké kòkòrò ń kú. owó ìṣá owó ìyá ṣé wọ́n rí ìsúnkànmí SK ìwọ ni SK sòkòsókò. ṣé bí gbàtàdá ló sá fúnlé tẹ́lẹ̀tẹ́lẹ̀ AK-47 ni mò ń gbé bọ̀ wá báyìí máa pẹ́ ní tó sá lọ sọ́dọ̀ ẹ̀. owó náà wọ́n yẹn rú náà. Àjíbádé kankan sọ àbí kí n ti ń gbé ẹ̀. Àjíbádé. wàá fún ọkọ tèmi níyàwó tán bá bí pọ̀rípọ̀rí rẹ̀ dà kò try ẹ̀. lẹ́nu ẹ̀ wọ́n máa pa mí. ṣé bó kò kí n rojọ́ ara ẹ̀ lóru ọjọ́ lẹ́kìnfẹ́ kan pẹ́ náà. owó tó máa fi gò tẹ̀ yìí àtowó tó máa fún mi jọ ogbó ọ̀pọ̀ kókó fún mi náà. ìwọ àti AK lẹ́ni o. má bá mi sọ̀rọ̀ yín ọmọ táyé pé every corner gbogbo oró sí oró náà ti fún jẹ. ẹ sọ gbogbo èdè dìde. wà á lọ bá wọn. àjẹsùn ọ̀dọ́ mo rí lè yàwó eré. mo yàwó eré lóòótọ́ bọ̀ sọ fún mi tó bẹ́ẹ̀ last time.
bàbá ṣe mi olórí ẹbí ẹ. ó dẹ̀ ń wo tọ́lọ́run bẹ́ẹ̀ lára ni mi bá ti ṣe nǹkan tí ò dáa fún ẹ o. kí ló fẹ́ ṣe? ṣe níbo le.